Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Owó Eégún apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Owó Eégún. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú o, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ìdí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa apá kejì fíìmù Owó Eégún. Wo apá kìíní fíìmù yìí, ẹ ṣáà mọ bó ṣe ládùn tó ní arinrin tó. Fíìmù Owó Eégún apá kejì ó ti wà lọ́nà báyìí. Ẹ gbìyànjú láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù Owó Eégún. Torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àǹfààní yìí òun lẹ ó máa rí jẹ tí apá kejì fíìmù Owó Eégún tí ó bá jáde. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.